ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn fámìlì àǹtí wàhálà wọ́n ní ṣe ni wọ́n lọ ra màálù dúdú, wọ́n ní wọ́n lọ wá fún kábíyèsí láti wá bẹ̀bẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé ní ààfin kábíyèsí wọn kì í gba màálù dúdú, wọ́n ní kábíyèsí ò kì í jẹ ẹran tó jẹ́ pé ó jẹ́ màálù dúdú. Wọ́n ní gbogbo ẹran tí kábíyèsí máa ń jẹ funfun ni, kò bá jẹ́ díyẹ, kò bá jẹ́ ẹran, wọ́n ní àwọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ funfun. Wọ́n ní abomination ní pé kí wọ́n kó gbé màálù dúdú wọ inú palace. Bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n ní pé ìgbà tí wọ́n gbé màálù yìí dé sí ẹnu géètì ibi tí àwọn security wà, wọ́n ní wọ́n jẹ́ kán wọlé pẹ̀lú pickup tí wọ́n fi gbé wá. Wọ́n ní ṣe ni wọ́n de pickup yẹn síta, tí wọ́n ní láyéláyé pickup yẹn ò lè wọlé. Wọ́n ní in fact wọ́n ní gbogbo àwọn tó wà nínú palace ni wọ́n lọ bá wọn pé kí ló dé tí wọ́n lọ ra màálù dúdú, pé ṣé wọn ò mọ̀ pé abomination ni. Wọ́n ní bàbá àwọn Erin ńlá, wọ́n ní inú bí wọn gan nígbà tí wọ́n rí màálù yìí dúdú. Wọ́n ní wọ́n fẹ́ force màálù yìí wọnú palace, àmọ́ nǹkan tí wọ́n fi màálù yìí ṣe tó fi fẹ́ force wọnú palace. Wọ́n ní díẹ̀ ló kù kí wọ́n force wọnú palace. Wọ́n ní bí Parọ́pò àti àwọn olóyè bí wọ́n ṣe lọ bá wọn nìyẹn, pé ìdílé wo ló lọ ra màálù yìí wá, ìdílé wo ló ní kẹ́ gbé màálù yìí wọnú palace, kí lẹ̀ ń wá tẹ́ fi gbé màálù yìí wọnú palace. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré o, ẹ̀yin èèyàn lé, wọ́n ní kì í ṣe nǹkan kékeré rárá ní ọ̀rọ̀ màálù yìí ló fà níwájú palace kábíyèsí. Wọ́n ní for 6 hours ni wọ́n fi dúró sí ẹnu gate yẹn tí wọ́n fẹ́ force màálù yẹn wọ ẹnu gate. Ẹ̀yin èèyàn lé, àfikọ́ ló ń gbà wá o. Wọ́n ní kò yẹ kí wọ́n allow màálù yìí láti wá sí inú palace nítorí pé wọn ò lè gbé màálù dúdú wọ inú palace kábíyèsí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àwọn olóyè àti Parọ́pò ṣe lọ bá wọn lẹ́nu géètì nìyẹn tán ní fámìlì wo ló ní kẹ́ gbé màálù dúdú wá sí inú palace. Ẹ dẹ̀ mọ̀ pé abomination ni pé kẹ́ gbé màálù dúdú wá inú palace. Wọ́n ní immediately ní kábíyèsí ti fire elder yẹn tó allow wọn láti lọ ra màálù dúdú. Wọ́n ní immediately ní kábíyèsí fire elder yẹn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní immediately báyìí ní kábíyèsí ti fire elder yẹn tó allow wọn láti gbé màálù dúdú wọ inú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní abomination ni kí wọ́n gbé màálù dúdú wá sí inú palace. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin ará lé. Wọ́n ní bí kábíyèsí ṣe suspend elder yẹn nìyẹn, wípé kí ló dé tí elder yìí tó máa allow wọn láti lọ ra màálù dúdú wá sí inú palace. Wọ́n sọ pé nǹkan tí àwọn bá fẹ́ nínú palace ni kẹ́ bá wọn fẹ́. Kí ló dé tó yẹ pé ẹ̀ ń ṣe otherwise? Kí ló dé tó yẹ pé gbogbo ìgbésẹ̀ tẹ̀ ń gbé, àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé kò bá èèyàn lára mu nínú palace lẹ̀ ń gbé, kò bá kábíyèsí lára mu nínú palace. Wọ́n sọ fún yín ẹ lè gbé màálù dúdú wọnú palace, wọ́n ń jẹ nǹkan dúdú nínú palace. Nǹkan tí wọ́n bá ní wọn ń fẹ́ yẹn gangan lẹ máa lọ ṣe. Kí ló dé? Ṣé ẹ̀ ń dí àkábíyèsí ni?
èyí tí ń pọ̀ jù. Nígbà tá a gbọ́ gist a ní láti mú wá sí etí ẹ̀yin èèyàn kẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Kí ló dé? This is getting too much. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè á máa ran gbogbo wa lọ́wọ́ o. Ọlọ́run Elédùmarè á máa gbé ọwọ́ yín sókè o. Òkè ní ọlá yín á máa lọ o. Gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers mo kí yín happy new weeks. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín ní agbára Ọlọ́run. Gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere. Please share this video, like and subscribe. God bless you all.